lẹ́yìn èèyàn léèwò lẹ̀ ṣe ṣàlàáfíà ní ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi ni pé kábíyèsí ṣe bẹ̀bẹ̀ o ṣe ni wọ́n ra 22 Toyota Land Cruiser Jeep fún Dr. Elizabeth o wọ́n dẹ̀ tún ra Range Rover Jeep fún olórí Temitope nítorí pé wọ́n jẹ́ obedient wife nítorí pé wọ́n gbọ́ràn sí kábíyèsí lẹ́nu ẹ̀yin èèyàn lé. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí orí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo ló ń kọ́ orúkọ mi ó ní Mashola mo máa ń sọ Yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà ẹ̀yin èèyàn lé tí ẹ bá ti subscribe ẹ lọ subscribe o sọ́dà tàbí post any gist ẹ máa rí òkè lọ́la yín á máa lọ́la yín ò ní lọ ìsàlẹ̀ láìláì jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. tí àwọn olórí yarí tí wọn ò ralé tí wọ́n ní àfi káwọn jókòó sí pálásì kábíyèsí dẹ̀ ń sọ fún wọn pé àwọn fẹ́ mú ìyàwó àwọn padà wá sí palace pé àwọn á sanwó ilé wọn the only person tó ralé òun ni olórí Temitope àti Dr. Elizabeth torí ilé tí Dr. Elizabeth rà wọ́n ti bẹ̀rẹ̀ renovation kábíyèsí wọ́n go through a lot ní 2023 pẹ̀lú àwọn olórí yìí especially Mariam àti olórí Ronke kò sí nǹkan tí wọ́n fi ojú kábíyèsí rí tán lórí ọ̀rọ̀ àwọn méjèèjì bí kábíyèsí ṣe ń sọ pé kàn ṣe nǹkan ni wọ́n ń ṣe nǹkan míì bí kábíyèsí ṣe ń sọ pé kàn ṣe nǹkan ni wọ́n ń ṣe nǹkan míì ṣe ni wọ́n kàn ń ṣe nǹkan tó wù wọ́n ọ̀rọ̀ yìí ó tojú sú kábíyèsí mélòó la fẹ́ sọ mélòó la fẹ́ wí ìgbà tí olórí Ronke àti Dr. Elizabeth dẹ̀ ti support kábíyèsí ní pé àwọn báǹdì gbogbo àwọn olórí for 1 month o ní pé àwọn ò fẹ́ rí wọn rárá àwọn tí wọ́n support àwọn nìkan làwọn fẹ́ rí which is Dr. Elizabeth àti olórí Temitope ipe ṣùgbọ́n àwọn méjì tó kù àwọn mẹ́rin tó kù Ashley olórí Ronke Mariam wọ́n ní àwọn ò fẹ́ rí wọn ò bí tí ẹ wá mọ̀ tí Tóbi náà máa wà ńbẹ̀ because Tóbi ò move kúrò nínú palace so wọ́n ní for 1 month àwọn báànù wọn láti rí àwọn wọ́n ní èyí ó gbòdì lára àwọn olórí o pé ṣe ni wọ́n ń ké o ni wọ́n ń pariwo wọ́n wá ń wá Queen Naomi kiri kí Queen Naomi máa bẹ̀ wọ́n ẹ̀yin èèyàn lé ṣé nǹkan tó le jù ní pé kéèyàn lọ ra lé kí ọkọ ẹ̀ dẹ̀ sanwó kò dẹ̀ wà níbẹ̀ ọba ní kábíyèsí ibi tó bá fẹ́ yín sílẹ̀ máa dúró sí ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ ẹ máa sọ fún kábíyèsí pé ibi báyìí lẹ fẹ́ dúró sí ọba ní kábíyèsí ọkọ yín dẹ̀ nígbà tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ lọ́kọ kí lẹ lọ́kọ fún wọ́n ní ọkọ lórí aya nǹkan tọ́kọ èèyàn bá ń báyàn sọ èèyàn máa ń gbọ́ ni ní ìsìn ẹ ṣe nǹkan tí kábíyèsí ní kẹ́ ṣe ẹ fi etí ẹ kọ etí kún ẹ kọ sí kábíyèsí ní kẹ́ lọ ra ilé ẹ̀ ra lé nǹkan tí ó wú kábíyèsí lórí ní tí kábíyèsí fi gbé mọ́tò tó tóbi brand new car tí wọ́n gbé fún Dr. Elizabeth àti olórí Temitope nítorí pé wọ́n ṣe nǹkan tí kábíyèsí nìkan ṣe wọ́n gbọ́ràn sí kábíyèsí lẹ́nu wọ́n ṣò fún kábíyèsí pé àwọn máa support kábíyèsí tí Queen Naomi máa fi padà wá sínú palace ni ẹ̀yin èèyàn lé kábíyèsí ti sọ so many times àwọn olórí pé òun ò fìyàwó òun ṣeré 2025 àwọn fẹ́ gbọ́mọ àwọn padà wá sínú palace àwọn ò fẹ́ kí ọmọ àwọn gbèta mọ́ ẹ̀yin dẹ̀ ní ẹ wà nù palace ẹ dẹ̀ fẹ́ kọ́ mọ wọn máa gbèta nǹkan tí Dr. Elizabeth ń pariwo everyday ni ẹ kọjú ìjà sí woman yìí ẹ ń bàjá ẹ ń bá Dr. Elizabeth jà ẹ ń bá Dr. Temitope ẹ ń bá Dr. Elizabeth jà tí olórí Temitope ẹ ń bá wọn méjèèjì jà pé wọ́n concentrate sí ọ̀rọ̀ kábíyèsí wọ́n support kábíyèsí àti Queen Naomi so many times ni olórí Temitope ti sọ fún yín pé òun ò lè bá Queen Naomi jà because kò sí nǹkan tí Queen Naomi ṣe fóun jẹ́jẹ́ Queen Naomi ni Queen Naomi máa ń lọ kó dá sáwọn
ó láwọn gangan làwọn ṣèkà fún Queen Naomi. Ó nítorí ńgbà tí Queen Naomi wá sínú tó wà nínú palace yẹn, ó ní Kábíyèsí máa ń sọ fáwọn so many times pé òun ò lè fìyàwó òun sílẹ̀, òun love ìyàwó, làwọn yọjú náà wá fẹ́ Kábíyèsí. Ó ní sọ kí wá ló difficult fún yín láti lọ ra lékè wà láàyè yín kẹ́ fi wọ́n sílẹ̀ kẹ́ jẹ́ kó máa enjoy ara wọn. Ó lè takú ẹni rárá ẹ̀ ní kúrò nínú palace. Ó lóun ò dẹ̀ lè máa support nǹkan tí ò yẹ kó ń support. Òun ò lè máa side nǹkan tí ò yẹ kó ń side nítorí pé òun mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa. Nǹkan táwọn ṣe ò dáa pé ọmọ Kábíyèsí wà níta, ẹ fẹ́ kó wọnú palace. Ipò wọn ò lè support yín sírú nǹkan báyẹn. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni DrElizabeth, wọ́n ní happiness Kábíyèsí láwọn fẹ́. Ṣùgbọ́n Mariam àtolórí Ronke àti Ashley àti Tobi wọ́n yarí wọ́n láwọn ò ní kó nu palace o. Wọ́n nínú palace yẹn làwọn fẹ́ gbé. Bá a tiẹ̀ ṣe gbọ́, Kábíyèsí ní ẹni tó bá ti support àwọn òun làwọn fẹ́ rí. Wọ́n ní ẹni tí ò bá ti support àwọn 1 month àwọn ban wọn, àwọn ò fẹ́ rí wọn. Recently la gbọ́ pé wọ́n ban olórí Ronke tí olórí Ronke lòun fẹ́ rí wọn tán ní kó send text message. Ẹ̀yin èèyàn lè kìí ṣe nǹkan kékeré. Ọ̀rọ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ kékeré rárá ló ń ṣẹlẹ̀ o. A ní ká mú update wá fún yín ni. Ẹ̀yin èèyàn bí mo ṣe ń sọ allege ní gbogbo gist nǹkan tí mo gbọ́ ni mo wá torchlight sí fún yín o. Ọlọ́run Elédùmarè á ràn Kábíyèsí lọ́wọ́ o pẹ̀lú bó ṣe ra mọ́tò fún olórí Temitope àti DrElizabeth. Ọlọ́run á bùsápò wọn o. Olórí Temitope àti DrElizabeth, thank you so much. Mo dúpẹ́ fún support yín fún Queen Naomi. Ọlọ́run á ràn yín méjèèjì lọ́wọ́ o. Ẹ̀yin náà á fi inú ṣoyún, ẹ máa fẹ̀yìn gbọ́mọ pọ̀ fún Kábíyèsí o, because olórí tó bá dá àwa máa sọ níbí ẹ dá ẹ gbìyànjú. Ọlọ́run á dẹ̀ dúró tì yín bẹ́ẹ̀ ṣe ń dùn Kábíyèsí nínú. Ẹ̀yin tẹ́ wà ń lé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, etí yín ò ní di, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní agbára Ọlọ́run. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Please share this video, like and subscribe. God bless you all.